ṣíṣí ọ̀nà democracy lẹ́sìn ẹ̀kọ́rin ìlàwà ṣe ẹ̀yọ́ làwà báyé bọ̀ ìlàwà ṣe ṣáyé làwà jẹ ibi ìlàwà ṣe ẹ̀yọ́ làwà báyé bọ̀ ìlàwà ṣe ṣáyé làwà jẹ ibi ẹ̀ka bí ẹlẹ́ ẹ̀jẹ̀ àjàyè orí ibi tó bá dọ̀la ẹ̀mí àbá wàhálà wọn lọ. Bàbá ní ẹ̀sọ́ kò sọ́jà. Tá a bá ní ká sọ kò sọ́jà abára lé o. Ipò ìtajà wà fẹ́. A tún ti kalẹ̀ sórí ètò wa ètò yín. Ṣẹ́wọ́ yáyẹn rèé. Onílọ́jọ́ Thursday ọjọ́ karùndínlọ́gbọ̀n oṣù kẹwàá ọdún 2018 a ti balẹ̀ sórí ètò wa ẹ wò ó lónìí ó máa kọjá bìkí ápù mo ráwọn èèyàn wa bó ṣe ń wọlé lọ́tún lọ́sì kí la wá ṣe báyé la wá jẹ níbí yẹ́sìkẹ́ lọ́tún lọ́sì làwọn èèyàn gbà wọlé wọ́n kàn ya bò mí nínú ìmọ̀ bí tí wọ́n á ti bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ làwọn orúkọ yìí sá lọ bẹ́ẹ̀ bá rí speed táwọn orúkọ yìí gbé lọ Primate Àjàó Ṣàánú orí yín o Primate Àjàó Ṣàánú orí yín ẹ kú àbọ̀ Reverend Joel Imansin I can see you welcome to the show ẹ kú àbọ̀ Tóyè wọlé Mr. Tóyè wọlé divine promotion orí yín o ẹ kú àbọ̀ sórí ètò Ruth Ọládé Adéjùmọ̀ mọ́lẹ́yìn náà bó oníṣẹ́ wa Ayọ̀túndé Ayọ̀dìran mo rí yín o Exhibit Carry ẹ kú àbọ̀ Prince Aládésànmí Àgàgú bàbá olórin wa ní Maryland rèé o Sànmí Àgàgú kan Maryland kan ẹ kú àbọ̀ sórí ètò Abèṣó àwọn tiwa látọ̀yọ́ Aláàfin ẹ kú àbọ̀ sórí ètò mo ráwọn èèyàn wá o Joel Imansin mórí yín pin Aládésànmí Àgàgú ẹ wo Sùúrùlérè ibi tí Nàìjíríà bá dé Sùúrùlérè wọ́n ní àlàáfíà ní o Ruth Ọládé Adéjùmọ̀ wọ́n ní today is Mr. Mayowa Ọjọ́mọ and Mrs. Ọlọ́ládé Àjàyí's birthday ẹ̀rí báyìí àwọn èèyàn wa méjì àwọn lísínà wa méjì náà ṣọjọ́ bí lónìí o mo máa play orin birthday wọn fún wọn lọ́wọ́lọ́wọ́ yìí ẹgbẹ́ agbọ́lágbájá náà Sùúrùlérè democracy tó ń lọ Nàìjíríà ò gbọdọ̀ túká Ọláwọ̀yìn Akíntẹ̀lú rẹ̀ mo kí yín o ẹ kú àbọ̀ ṣọwọ́ ya tòní ó máa látẹ̀bọ́gí ọ̀dà kèrègbè bọ́ọ̀rí ọ̀mùtí gbàgbé ìṣẹ́ ọ̀dà kèrègbè bọ́ọ̀rí bọ́ọ̀rí. ẹ wo ọ̀mùtí Nàìjíríà wọ́n gbàgbé ìṣẹ́ o wọ́n wá da kèrègbè bọ́ọ̀rí Olúgbénga Olúwaládé morí yín o ẹ kú àbọ̀ Ọláwọ̀yìn Akíntẹ̀lú rẹ̀ orúkọ yẹn mo lórí ìgìlétì mi ẹ mọ́ mo ṣáàpù tó bá ọ̀nà ẹ mọ́ bínú o KOF aláṣẹ KOF Ọláwọ̀yìn Akíntẹ̀lú rẹ̀ oní KOF lẹ́tí lè dá nǹkan tó tutù sáyà lọ́jọ́kọ́jọ́ Sunday to Sunday ní àsìkò tó bá wù yín ẹ lọ sí KOF wọ́n wà ní Glendale Road Glendale Bowie náà wà sport cafe ní sport cafe tó kójú owó gbogbo àwọn olórin tẹ́ẹ̀rí tó ń wá Maryland yẹn KOF yẹn KOF sport cafe ibẹ̀ gbogbo wọn ti ń jàmú ẹ̀ ẹ̀yin tẹ́ẹ̀ bá ti gbọ́ pa ẹ kàn sí mi lẹ́yìn ètò Tòkunbọ̀ Ọlọ́pàdé mo lẹ́yìn náà o ẹ kú àbọ̀ bàbá wa Ọláwọ̀yìn Akíntẹ̀lú rẹ̀ ẹ ṣeun mo rí yín láìpẹ́ láìjìnà àmọ́ àgbéjíǹkù yín wá sórí ètò kí la wá ṣe ẹjọ́ kọ́ la wáyé gbọ́ kí la wá ṣe ìgbádùn la wá jẹ ẹ wo látòní ọ̀la ọ̀túnla ẹ lọ sí KOF
ẹ̀mọ́ kan tó ṣẹlẹ̀ ẹnìkan bọ̀ lórí ètò yìí lọ́la aláyùbá náà pé aláyùbá náà pé ó ń bọ̀ lórí ètò lọ́la ó máa ṣẹlẹ̀ ní KOF lálẹ́ ọ̀la aláyùbá máa da sílẹ̀ fún gbogbo wa ní Maryland ẹ̀yin tẹ́ ẹ̀ bá ti gbọ́ ẹ wá síbẹ̀ ẹ wá sí KOF máa fún ilé àdírẹ́sì KOF kó tó nípa kúrò lórí ètò lónìí mo sọ́ọ̀rì fún gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà o mo sọ́ọ̀rì fún ara mi gan àbí ibi tí Nàìjíríà ń bá lọ kọ́nà wọn gbà wá ní mo sọ́ọ̀rì fún gbogbo yín o mo sọ́ọ̀rì fún gbogbo yín lọ́kọ̀ọ̀kan ẹ wo orí ètò wa ètò yín ni ṣọwọ́ yálà wà kó tó di pé akẹ́lu agbami ètò yìí ẹgbẹ́ kọ́kọ́ dọ́dọ̀ àwọn onígbọ̀wọ́ ètò wa yes kí n tó bẹ̀rẹ̀ sí ní sọ́ọ̀rì fún gbogbo yín ẹgbẹ́ dọ́dọ̀ àwọn onígbọ̀wọ́ ètò wa ó lè. Dayọ̀ Agbọ́lá ní bàbá rédíò TV gbogbo ayé. Dayọ̀ Agbọ́lá ní bàbá rédíò TV gbogbo ayé. Wọ́n ń gbọ́ lẹ́dùn ìyàwó bẹ́ẹ̀ ni mo sọ. Kò sírú ẹni lẹ̀ yóò Dayọ̀ Agbọ́lá. Bàbá tó ń ta rédíò TV kò sẹ́gbẹ́ ẹni lẹ̀ yóò